Mo kí gbogbo ọmọ Yorùbá látòkè délẹ̀, èèyàn ọmọ kóòtù òjíire. Pàápàá jùlọ mo kí gbogbo àwọn ẹbí mi lọ́yọ̀ Aláàfin. Òjò pàṣẹkẹrẹ mọ́dẹ̀ ọmọ Àtìbà. A kú ìmúra, a kú ìmúra oyè. Mo rí àwọn ìròyìn kan tí mo ra gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wọ́n ń ṣe mí bákan. Àkọ́kọ́, mo kọ́kọ́ gbọ́ ìròyìn nípa ẹ̀gbọ́n mi ọmọọba Lukman Gbádégẹ̀sì tí wọ́n pẹjọ́ pé kí wọ́n ìjọba dá wọn lọ́wọ́ kọ́ pẹ̀lú ètò gbadé tó wà lójú ọ̀nà. Ìyẹn ò tẹ which is normal thing. Ìjọba bá rí bẹ́ẹ̀ kó tọ̀nà kan ṣe. Ẹlẹ́ẹ̀kejì ńbẹ̀, wọ́n á ní kò tí ì s'assurance pé ọjọ́ gbadé ó lè work wípé torí pé ọba Ipetumodu wípé nínú orò tí wọ́n ṣe f'Aláàfin, Aláàfin ó lọ sí Ipetumodu yóò lọ gba idà kan nínú àwọn orò, wọ́n sáwọn ètùtù kan bẹ̀ nítorí pé ọba máa lẹ́tọ̀ọ́ àti gbadé. Pèsè tí ọba láǹfààní yẹn ó ṣeé ṣe kí wọ́n mọ́ láǹfààní àti wọ́n bá jẹ́. Now, kí ló dé tí wọ́n fi sọ̀rọ̀ nípa Aláàfin pẹ̀lú Ipetumodu? Òun náà ni wípé fẹ́ni tó bá mọ̀ tán ilẹ̀ Yorùbá dáadáa, connection wà láàrin Ipetumodu àti Ilé-Ifẹ̀, connection wà láàrin Ipetumodu àti Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹkẹrẹ mọ́dé ọmọ Àtìbà. Ìdí ni pé ìdá agbára Odùduwà àtọ́jọ́ méjì, ìkan nínú ẹ̀ ń bẹ ní Ipetumodu, ìkan nínú ẹ̀ ló wà lọ́wọ́ Àjàká Ajíbógun tá a mọ̀ sí ọwọ́ odò kó tilẹ̀ Ìjẹ̀ṣà lónìí. Ibẹ̀ ńkọ́ là ń lọ, ibi tá à ń lọ ń bẹ̀ ni pé Aláàfin k'Aláàfin tó bá jẹ lọ́yọ̀ọ́ kó tó di pé yóò gorí àpèrè. Lẹ́yìn ìgbà tí wọ́n bá parí ètò tán nípò gbé ní Ọ̀yọ́ Aláàfin, ìtàn fi kalẹ̀, ìtàn fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé ìgbà yìí Aláàfin tuntun gbọ́dọ̀ wá fi ṣètùtù kó tó di pé yóò gorí àpèrè àwọn bàbá rẹ̀. Ìtàn fi ìdí ẹ̀ múlẹ̀ débi pé lẹ́yìn Ipetumodu wọ́n lọ sí Ilé-Ifẹ̀ láti lọ ṣe kò kárí ètùtù kí wọ́n tó fi Aláàfin tuntun jẹ ní Ọ̀yọ́ Aláàfin. Ìgbà yẹn kọ́ la wá ń lọ. Ibi tá à ń lọ lónìí ò ní wípé nínú àpilẹ̀kọ táwọn ọ̀tá ìlọsíwájú àwọn ọmọ àlè ilẹ̀ Ipetumodu tí wọ́n fi síta. Ẹ̀yin pípù yìí sáàsì tó kọlà sí làwa tó hàn tó wà yìí. Ojú ti lajú gbogbo eléyìí lọ. Kí ló dé fẹ́ máa dọ̀bà wa láàbò kì í ṣe kó wá gbé wúbà lọ ni. Anyway, kẹ́ mọ́ bá sọ pé à ń tẹ àṣà lójúmọ́lé àti ìṣẹ̀ṣe accepted. Ọ̀tẹ̀ jẹ́ kí mi clear àkọ́kọ́ fún mi. Àkọ́kọ́ ń bẹ, kò sí èmi ò tí ì gbọ́ ìtàn yẹn rí dáadáa. Mi ì tí ì gbọ́ rí. Mi ì tí ì gbọ́ ìtàn yẹn rí rárá. So, a kò yẹ ká tanra wa jẹ. Àkọ́kọ́, báwo bá tiẹ̀ gbọ́ nù tán, ó ṣeé ṣe kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀. Torí pé ìtàn jẹ́ ká mọ̀ wípé Ipetu Ọ̀yọ́ ni. Ọ̀yọ́ ni. Ó dẹ̀ ṣeé ṣe kọ́ba ó ní nǹkan kan ṣe pẹ̀lú ẹ̀. Kí ìlú ni ó ní nǹkan ṣe pẹ̀lú ọba. Kódà ó ṣeé ṣe k'Aláàfin Ọ̀yọ́ ní nǹkan ṣe pẹ̀lú Ilé-Ifẹ̀. Àìwá sí ọba ní Ìpẹ̀tù, èmi ò ní ìdí láti túyàn wò. Torí tó bá kan ni ìlà rán, tí ò bá kànyàn èyí ràn. Ní tèmi kan mọ̀ ń bẹ̀ ni wípé ẹyọ kan tó dé mi lójú rè. Ó máa ń ní àwọn ìdílé kọ̀ọ̀kan tí wọ́n máa ń jẹ́ amójúṣẹ̀ṣe kọ̀ọ̀kan nílùú kọ̀ọ̀kan. Nínú ìtàn tá a dáyé bá táwa lè pè ní àrọ́bá torí kò sójú wa. Bàbá tán. Ẹ̀yin bàbá wa, Ọlọ́run á jẹ́ kẹ́ ẹ pẹ́ fún wa. Àmín. Ó wà nínú àkọọ́lẹ̀ wípé tí wọ́n bá fa Aláàfin tuntun jẹ
Aláàfin ó wá sí Ìpẹ̀tù láti wá ṣe àwọn orò kan. Ìròyìn tó jáde ni pé ìfọba Aláàfin tuntun jẹ́ o, yóò ní kọ́nu ńkọ́ o, yóò ní ìdálọ́wọ́ kọ́ o, torí wípé kò ságbétú ńlé, agbétú lọ́dọ̀ gbọ́dọ̀ gbédà fún. Ṣé bẹ́ẹ̀ gangan ló ṣe rí bàbá? Ó ṣe kò rí bí a ṣe sọ yìí. Wọ́n lẹ́yìn tí ọba bá ní lórúkọ jẹ́ ìpèkúpè ni máa ń pe orúkọ wa. Bẹ́ẹ̀ ni kábíyèsí. Bí a ṣe sọ yìí ó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀. Ẹja mọ bó ṣe rí gangan. Bó ṣe rí èyí dàbí kí ni a ní Aláàfin bọ̀ àgbà. Èyí dà agbára. Èyí dà agbára. Ntí Aláàfin ó ṣe ń bí. Bọ́ bá ti wọnú ààfin bí lápò ṣàpò. Lápá àlàáfíà. Níbí. Bẹ́ẹ̀ ni. Ibẹ̀ ni oògùn Aláàfin wà. Ibi ni ó ti wá bọ oògùn Aláàfin. Ńgbọ̀ bá bọ̀ tán ìyókù òun lọ́mọ tí ó ṣe lé lórí. Ṣùgbọ́n in contemporary times ẹnìkan tó sì jẹ́ Lámídì Adéyẹmí ọba tó gbéṣẹ̀. Tó gbéṣẹ̀ bẹ́ẹ̀ ni. 1971 kò débí o. Ọ̀ràn èèyàn láti wá bọ Ògún tí ń bẹ wájú tàbí Ògún ni wá bọ ń bí òun gan ò sí ń bí. Ọ̀yọ́ náà tí wá bọ Ògún ti wá gbogbo tí ó sì fi bọ Ògún. Wọ́n ti gbé nǹkan wọn wá. Kó nǹkan wọn dání. So bí kẹ́kẹ́ ó fi ṣàṣẹ ni pé kí ó dé Ipetumodu. Tí mo fẹ́ mú jáde bẹ́ẹ̀ náà nìyẹn. Ìgbà tí a ń ṣe 1971 ọba ò sí. Àlọ́ba lórí àpèrè nígbà náà. Then Lámídì Adéyẹmí ò dé bí. Wọ́n rán èèyàn wá. Wọ́n rán èèyàn ní. A jẹ́ pé àwọn náà mọ̀ wípé connection wà pẹ̀lú Ipetumodu àti Ọ̀yọ́ Aláàfin. Wọ́n mọ̀ pé ìhòkùn kan bẹ tó so wọ́n papọ̀. Ọ̀dà ó ṣe bó ṣe sàn jẹ́ ń tún fún ọ lálàyé kan. Ní March ọdún tó lọ ọmọkùnrin tán Ọ̀yọ́ Mèsì mú bó ní ọjọba ọwọ́ sọ́dọ̀ wa ń bí. Ngbò débì olóòní á mú gẹ́gẹ́ bí Aláàfin tuntun pé òun fẹ́ wá bọ Ògún. Ntí gbogbo òjòyè sọ fún gbogbo olùwọ́n sọ fún wọn ni ọmọ fi kẹ̀kẹ́ ṣáájú ẹṣin. Má jègún bọ́ bá ti gba letter of appointment tí gómìnà bá ti approve ẹ̀ tí wọ́n ti dájọ́ tó ṣe. You now have the right to come and perform the rituals there. Bó ṣe lọ́nu. Àbájẹ yín dà. So bẹ́yìn ṣe rí nu we have a link with them. Traditional link. Àní Ọ̀yọ́ sí làwa náà. Ọ̀yọ́ ni wá. Ọ̀yọ́ speaking. Bẹ́ẹ̀ni kábíyèsí. Èmi náà máa sọ bẹ́ẹ̀ pé Ọ̀yọ́ ni wá. Ọ̀yọ́ ni àwọn. Nínú ẹ̀sùn tí wọ́n fi kàn wá wọ́n ní bàbá wa o èyí ò kábíyèsí Ipetumodu pèsè ni bàbá kan dédé wọnú ààfin wọ́n kàn dédé bí ààfin lulẹ̀. Àìwá sọ́ba Ipetumodu ń bẹ̀ kò wá gbọ́dọ̀ jẹ́ pé yìí ní ọ̀dà wọn lọ́wọ́ kọ́ láti joyè Aláàfin Ọ̀yọ́. Ó sound somehow. No. Kì í ṣe pé mo fojú kéré Ipetu o. No, ẹ má ṣe mí gbọ́ o. Mi ò fojú kéré Ipetu o. Ṣùgbọ́n ní Ipetu gangan fúnra rẹ̀ ó jẹ́ pé dandan Aláàfin Ọ̀yọ́ ló gbọ́dọ̀ dé wọn ládé. Tí ọba sálàáfin lórí àpèrè tí wọn ò ní jọba ń Ipetu. Àbẹ́ ẹ̀mọ iye ọba tí wọ́n jẹ lẹ́nu ìgbà tí ọ̀sán Aláàfin ń bẹ̀ yìí. Àwọn ìdílé tó bá ní orò kan ní Ipetu tí wọ́n bá ṣe f'Aláàfin àwọn ìdílé wọn jáde ni wọ́n wá ṣe. Mi ì dẹ̀ ní much lórí ọ̀rọ̀ ọba Ipetumodu torí pé wọn àti ìrí ẹ̀rí kan tó dájú gbámú lórí ìrìn àjò kábíyèsí ọba Ipetumodu. Èyí ń sì wá kú sọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn state, ìpínlẹ̀ Ọ̀ṣun state. Torí mi rò pé tí ọba bá rìnrìn àjò kan táràlú ó mọ̀, ìjọba tí sàbẹ lábẹ́ rẹ̀ gbọ́dọ̀ mọ̀. Bí ìjọba ọba mọ̀, ìjọba dẹ̀ láǹfààní àti wá ọba. So gbogbo ìròyìn tá a wá ń gbọ́ pé ara ọba sinmi, ọba ṣàṣemọ́ṣe ni,
ọba ń bẹ ní kọ́sítọ́dì kan ní ìlú òyìnbó l'Amẹ́ríkà. Àwa ò lè sọ pé bẹ́ẹ̀ ni, a dẹ̀ lè sọ pé bẹ́ẹ̀ kọ́. Ayọ̀ kan tínú mi kàn dùn sí ni pé ìgbà táwọn oníròyìn láwọn gbìyànjú láti mọ̀rìn àjò ọba táwọn lọ sílùú Ipetumodu, àwọn ò rí ìròyìn kankan gbámú pàtó torí pé ìlú yẹn wọ́n fẹ́ràn ọba yẹn. Torí pé ìlú yẹn ká ní pé ọba tìlú ò fẹ́ràn bí ọba orílẹ̀ ijó ni, kódà tí ò ṣe láìda wọn ti sọ pé ó ṣe, ṣùgbọ́n torí pé ìlú fẹ́ràn ọba yẹn. Mi ì sọ pé ìlú bò láṣìírí o pé bóyá bàbá ṣe nǹkan tí ò dá, mi ì sọ bẹ́ẹ̀ o. But ẹni tán ní tí ibi tí wọn bá ti fẹ́ yàn, kódà tí yàn bá ṣàṣìṣe ẹyọ kan wọ́n bá yàn kà sí 15. Ẹyọ kan tèmi mọ̀ ni wípé àwọn tí wọ́n ń sọ́ọ̀kì wípé torí pé ọba Ipetumodu sí ń bẹ̀ láàfin ó ṣeé ṣe kó dènà àti dádé Aláàfin Ọ̀yọ́. Mo fẹ́ sọ fún wọn pé ọ̀rọ̀ lẹ́gà ni, ọ̀rọ̀ tí ò wọ́ọ̀kì ni, ọ̀rọ̀ tí ò jọra wọn ni. Tó bá jẹ mọ́ kọ́ba ó ṣe, kódà kó ṣe pé Ìpẹ̀tù lọ́ba ládé wà, adétọ́ba ó dé, kó ṣe pé Ìpẹ̀tù lọ́wà, kò disturb Aláàfin Ọ̀yọ́, kò yẹ kó lè disturb, bó lè ṣe fẹ́ disturb Aláàfin Ọ̀yọ́ mọ̀. Ẹ mọ̀ bó ṣe rí ni kí wọ́n ní Ọọ̀ni of Ifẹ̀, pé Ọọ̀ni of Ifẹ̀ fẹ́ dádé, wọ́n wá ní ètò kan tó yẹ kí wọ́n ṣe lọ́yọ̀ọ́. Káwá torí pé bóyá nǹkan kan ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ kí wọ́n wá ní Ọọ̀ni of Ifẹ̀ ò ní dádé torí kíni? Ọ̀yọ́ ni ó dá Ọọ̀ni of Ifẹ̀ lọ́wọ́ kọ́. Ṣé ẹ mọ̀ ọmọ ni? Àwọn nǹkan tí ó bá jọra àwọn ẹmọ gbé wa mọ́, ojú ti là. Tó bá gbẹ̀yìn oníròyìn náà lẹ́ ń ṣe ní kẹ́ ẹ lè máa rí nǹkan sọ tàbí kẹ́ ẹ lè máa rí nǹkan kọ, pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó yín lọ́wọ́. Ọjọ́ ìgbàdé tí ń bẹ lọ́nà yìí, wàhálà yóò tún yẹ ọba, yóò yẹ ọba. Àwa ò ní nǹkan kan tá a ṣe ń bẹ̀ lẹ́yìn pé ká máa fàdúrà ràn ọba lọ́wọ́. Àdúrà láfi ràn ọba lọ́wọ́. Ẹ gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Lọ́kàn gbàdúrà fún Ipetumodu. Ọlọ́run ọba yín tó ìlú yìí o, ìlú yìí ò ní dàrú o. Ẹ ní rí wàhálà o, ìgbóná ò ní wọ̀ lú yín o. Mo dẹ̀ rọ̀ gbogbo ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, ọba Ipetumodu, ẹ bá wa wá wa kan o, ẹ jẹ́ àfojú kan bá o, ẹ jẹ́ wọ́n rọ́bà o, torí ní gbogbo àwọn ètò kan wà gan tó yẹ kọ́ba ó ṣe fólù. Bẹ́ẹ̀ bá tiẹ̀ sọ yún ẹ ní point. Gbogbo ìlú ọba ni, gbogbo ètùtù tí wọ́n máa ń ṣe ní ìlú náà sọ́ba ní ọ̀pọ̀ ètùtù ni, sọ́ba ní ó ṣe ọba kọ́ kálukú kọ̀ọ̀kan ló ní ìdílé tiẹ̀. Àwọn èèyàn gan-an ẹ̀dá fẹ́ràn ojú wa ti là àti rí ọ. Hey you! Ó lọ ń gbé mọ́tò mi lọ. Mọ́tò ẹ àbí mọ́tò wa? Pẹ̀rọ̀ ṣé wọ́n lọ fún ní mọ́tò ní àbẹ́ mi? Èmi ò mọ̀ yẹn. Nǹkan tẹ́mi mọ̀ ni pé dáàdì mi ló ní mọ́tò. Nǹkan tó bá dẹ̀ tọ́ sí dáàdì mo tọ́ sẹ́mi náà. Oh my, Pẹ̀rọ̀ má sún mi kan ògiri. Wèrè sún tí wèrè bá sún kan ògiri. Wèrè má bùyàn jẹ́ o. Pẹ̀rọ̀, you know what? I don't want to get into this form of argument with you. Fún mi ní kí mọ́tò yẹn kí má bá ẹ fa wàhálà. Jọ bóyá kó bá mi fa wàhálà, jẹ́ ká jọ fa wàhálà. Nítorí pé mi gan náà níbi tèmi àti àwọn ọ̀rẹ́ mi tá a jọ ń lọ. Jọ nígbà tèmi bá fún ẹ ní kọ́kọ́rọ́, kí ló fẹ́ kí n fi gbá àwọn ọ̀rẹ́ mi? I don't care. Okay. I don't care. Nǹkan tó bá wù ẹ́ kó fi gbé àwọn ọ̀rẹ́ ẹ. Nǹkan tó bá wù ẹ́ kó sọ fún wọn. Just give me that key now. Otherwise, màá lá ẹ nígbàjú. Mi ò gbọ́. Ṣé ó jábọ́ lẹ́nu ẹ ni àbí ò mọ̀ mọ̀ sọ? Ṣé èmi ni Pẹ̀rọ̀ ń bá àyà máa give me that key. Fún mi kí yẹn. Give me that. Ẹ wá máa gbà.
sẹ́yìn ni gbẹ̀rọ̀ kí ni sọ ọmọ fẹ́gbẹ̀ rẹ ni àbúrò pé gbọ́dọ̀ kan ni kí ló wí. ẹ kọjú sí wọn. uncle ẹ kọjú sí òun ni kẹ́ bá wí. tó ṣé ọmọ rẹ gbọ́n rẹ fi ni. àdìkẹ́bà kẹ́bi wọn ẹ kọjú sí wọn sẹ́. uncle ẹ má face mi èmi kọ́ lè má face òun lè má face òun làbúrò mi náà. òun lẹgbẹ́ rẹ tòótọ́ ibi wọn làbúrò èmi lọkọ yìí sí wọ́n bó ṣe kọ yìí sí. uncle ẹ kọjú sápá bẹ́ẹ̀. kí n tó kọjú sí ẹ mọ̀ sọ fídíò pòlù àwùjọ mọ̀ rò pé wọn ò ní láàka ẹni bí mo ṣe wáyé ilé oní gan mò ń tò mo ti tó dúbúlẹ̀tì rí tí mo tó mo ti búlọ̀kù rẹ̀ dáwọ̀ tí mo tó tó wọ̀ ó ti ayé mi. ọ̀ya nsọ́nulẹ̀ mo ní nsọ́nulẹ̀ àtúbà àti mọ́lọ̀ gbọ́n ní nsọ́ olùsùn bó ṣe fi ó pé bí lè ti rò tí bá ṣe déédéé yín kọ́ wọ́n máa dúró sí làgbàlagbà ló fà mí nìyí.